níbi mùtámọ́lù yìí náà làṣírí ti tú èyí wá sọ bẹ́ẹ̀ yàrá àwọn ẹ̀ṣọ́ ara yìí ẹ̀ṣọ́ ara yìí o especially wọ́n mú ti wá sọ ara rẹ̀ wà láwọn ogun tó bẹ̀rẹ̀ wọ́n kọ́rọ̀ yẹ kò tí lọ rí kó mọ́ ní kìtà lò wá wá kú iná wọ́n wá yọ yẹ pẹ̀lú ọ̀rọ̀ ọmọ àtọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lo ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lọ lè ṣe camouflage wọ́n sásá bẹ́ẹ̀ wọ́n làwọn tó rí right of kátẹ́ nìkan sọ nísìn tí wọ́n rí pé yìí bàbá tó ṣe kiri lánàá kò ṣe báyìí bàbá tó ní ìdá eré ẹ̀ lọ́dàrú ṣé bí ẹ̀yin náà bẹ́ẹ̀ ti ṣe lánàá lẹ́sẹ̀ lónìí ṣé bá bàbá bàbá ti ṣe lánàá lẹ́sẹ̀ ẹ̀ mo ti sọ fún yín àwọn ẹgbẹ́ ìgbà ọmọ ẹ̀ jẹ̀ ni tó láyé èèyàn ń béèrè ogun gan ẹ̀ ń challenge wa ẹ̀ ń tàwa láyà ẹ rò pé ẹ lè gbé bàbá wa ti mẹ́ńbẹ̀ yìí ṣubú. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Lọ́dọ̀ lọ lérí pé kí n wá rúyà yìí ṣé wọ àjàkúmálì ó ti ràn mí lọ́wọ́ púpọ̀ láì ṣe kó dénú ẹ̀mí mi ó sì rí ọkàn mi. ọ̀rọ̀ mi ti kọjá kí n mọ lọ gbogbo ìjòkó nísì ètò òdòdó nù ìjòkó lè pọ̀jù báyìí lọ kọ́dọ̀ ọba lónìí ògbé ìjòkó kalẹ̀ ní ádámù yóò yọjú bẹ́ẹ̀ torí tí mo nígbàgbọ́ sí ni pé injury time lókùn tí mo lò mi ò lè waste ẹ̀ mi ò lè waste ayé mi ní injury time kò sí ní lọ́rùn ìta àgbọ̀ èyí tó bá kàn níbẹ̀ náà nísìnyí wọ́n á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí ipe kí n wá débẹ̀ náà kẹ́mi ọwọ́ akọ̀pọ̀ ju kí n débẹ̀ kọjá pé àti mo fẹ́ rí kí mo rí mo dé iná lónìí àná àpò àpò ìgbà mọ́ ọ̀rọ̀ ajílágún méjìlá pé wọ́n èdè ìjọba ìwọ̀n èdè bẹ̀rẹ̀ wọ́n sọ fún àwọn tó wà láì tí ìbára ilẹ̀ kẹ̀kẹ́ mi nìkan ọ̀lọ́ ìsìn máa sọ̀rọ̀ kí ẹ má dàbí dúró èmi nìkan tí n bá rí tí wọ́n dagún méjì mẹ́ta tí wọ́n bá wá yìí wà wá bẹ́ẹ̀ yìí wà ní mo gbé kámẹ́rà sí mi yìí mọ̀ wá fún rere yìí kan ní pé kílẹ̀ ṣe ibo lẹ́wà sẹ́sì wá lùyìn náà tí n bá kó ìkẹ́ tó bá mi ní ìkóṣe o inú àwọn tí mo ní máa fún rere wọn eléyìí bẹ̀rẹ̀ wọ́n láì pé èmi lè bá ara wa jà lónìí àṣà àdéjà kí mo wá gbọ́ pé sẹ́ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ ṣe sẹ́ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ ṣe ẹ sì wà nínú ìlú yìí náà mo dákọ̀ àti ẹ̀ṣẹ̀ yìí náà mo dákọ̀ àrùn àṣìbí náà mo dákọ̀ àríbi tẹ́sí yìí náà èyí tó wọ́n sọ pé ṣé bí ní àná tí mo fẹ́ gbéra láti Àbújá mo sẹ̀ kó kárò ní tí wọ́n bọ́ sí Àbújá mo pe Dr. Láòtì ipe ìjókòó yà gbọ́dọ̀ wá bẹ̀ wọ́n lóun ní ètí gbọ́dọ̀ níbẹ̀ torí pé mo rí pé gbogbo àwọn tí mo ń dákọ̀ yìí kò lóhùn Habibi yóò baba agbọ̀dọ̀ bá dọ̀rọ̀ aṣọ níbi tì í baba Jáwàrí àníyàn yẹn hàn àwọn táwọn bẹ́ẹ̀ mọ́tíkàsí pọ̀ mọ́tíkàsí yóò wá mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa pín nísìnyí àdàmì yóò wá àwọn náà tó pín mọ́tíkàsí yóò àwọn náà pín wọ́n làbá sì kí bẹ́ẹ̀ nu wọn. àdàmì yóò wá tí wọ́n rán ẹ̀ tó wò lónìí. àwọn kan wọ́n bẹ Habibi yóò ìjókòó yóò àwọn sábọ́ yàrá àwọn Habibi yóò ni wọ́n bẹ̀ lè para wọn síbẹ̀ sóye kí ló la gbogbo àwọn yìí láàrin kí ló la àwọn tó tàbí pé ìyàtọ̀ ń kálukú yìí lọ́tọ̀ọ̀tọ̀ ó ní ìkíláàsì bàbá ìlàsí. ẹ̀yọ́ búlù yìí mo ní ìdíyẹ gan nísìn bí ìbá tó wáyé náà lónìí inú mi ó bàjẹ́ gan kí mo ti wáyé tó wá rí búlù náà kí lè yí tẹ̀sí bẹ́ẹ̀ mẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ wọ̀ búlù ó yẹ ká mọ wá skírẹ̀ yìí náà o gbogbo yẹ ká mọ gbà síbẹ̀ mọ́ káwọn náà tó mọ wá gbọ́ máa parọ́ sábẹ́. ṣé wàá rí èmi wàá níjọ́ pé torí ìfẹ́ máa sọnù bàbá mo bá yín dúpẹ́ o àtẹ̀yìn ni àtẹ̀yìn ẹ̀yin tẹ́ bí mọ̀ ní ẹ̀yin tẹ́ tọ́ ni èyí ni yóò ti pọ̀ nínú àwọn afáàdúrà gbà náà àti bàbá tó wà lókè kan náà bẹ́ẹ̀ ni àdúrà gbà bẹ́ẹ̀ ni àtẹ̀tọ́ lọ́wọ́ alábùjá o sẹ́ni ìyàwó dàrú kọ́ ọmọ tí ń ṣe ìsámà kí làbí kéwọn wá láti Àbújá kéwọn wá láti Kánò ní sẹ́ni irú mi dàrú ni àbí tó máa lè ṣe owó jòkó yìí ìlàsì dìde tó ti lówó ni ó ti lówó tó fúru mi àmọ́ jákèmá lè parí ẹ̀ tá a bá rí miss kọ́lá sàrátì nínú kó bìṣẹ́ yìí náà lọ́dọ̀ ẹnìkan àbá lọ háyà abẹ́rẹ́ tí ń tẹ́ sáré
èyí tí mo mọ̀ ni pé ìtọ́nà fi dáwò náà ló fi dáwà náà wò bala and hasana ká nífẹ̀ẹ́ àwọn àfa wa àti rí látara ìgbà tó ti wà ní Kánò ni kò sí ijọ́ tí wọ́n máa ṣe nìkan bá wọn wà bá mi nílé kí ó ìmọ̀ wa sọ fún ẹ pé ẹ má jẹ́ kí ní ọ̀tá kú sí ẹ̀yìn ẹ̀ máa bá wa sùn ẹ máa bá wa sùn kúrò níbi tí ọ wà wọ́n ṣàdídà ńlá àmọ́ wá búra ọ̀dọ̀ náà fún yín kí gbogbo ẹ tí bá sùn tó bá bọ́ sínú omi tó bá pè ní adámọ̀yá níta lóhùn tó bá yẹ pé nínú àwọn ẹja ló ti ọ̀dẹ́ gbé bùrù lọ́bẹ̀ nísàlẹ̀ omi ló wá jẹ́ bàbá wọn bùrù yìí tó bá pè ní èmi tí kọ̀kọ́ dáhùn. ẹ lẹ́sẹ̀ rí náà bọ̀ ní gbogbo ìta ìta ń fà yìí àti ìbẹ̀rẹ̀ dírámà là ń ṣe wàláhì Ibrahim ní lélédè yìí èmi káwọn yìí rẹ ni àwọn ẹgbẹ́ ogun àwọn máa ń jẹ ni wàláhì sọ́bì láìláìláìláìlá àwọn kì í bẹ̀rẹ̀ ogun kí lẹ́yìn ọ̀lẹ́wọ́n ti bẹ̀rẹ̀ ogun àwọn máa ń jẹ ni àwọn máa ń jẹ ni o àwọn máa ń jẹ ogun ni àwọn kì í bẹ̀rẹ̀ ogun ẹ má halẹ̀ máa wá èmi wá wò yìí nígbà tá a gbọ́ bọ́ bá sọ̀rọ̀ kan ó yí padà wọ́n sọ adakun jẹ báwọn ti ṣe tẹ́lẹ̀ yìí sẹ̀sẹ̀ wá kẹ́ẹ̀fẹ́ yóò lẹ́bi ṣe gbogbo tẹ̀sẹ̀ àwa ti yó àfẹ́ máa bì ní kẹ́ẹ̀ mọ́ sọ wá lẹ́nu ìláìlà wa mo ti yó ti pẹ́ ọ̀rọ̀ mi ló kù ti wa ẹ̀ tọ́ bá wá ló mọ́ bàtí nípa nínú wa sọ tẹ́lẹ̀ bàtà àwọn aràn lọ́wọ́ ni tẹ́bi pa jáde wá kọ́ra bàbọ̀ tí mẹ̀sìn tí mẹ̀lú bó ti rí nù bó ti rí nù à tẹ̀sọ́gbọ́n ló lè máa ń yùn torí náà mo wá di clear kankan yìí ni mi wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ti sọ fún yín àwọn ẹgbẹ́ ìrògbà ọmọ yẹn jẹ ni torí àyè èèyàn ń béèrè ogun gan ẹ̀ ń challenge wa ẹ̀ ń tàwa láyà ẹ rò pé ẹ lè gbé bàbá wa ti mẹ́ńbẹ̀ yìí ṣubú lójú ọmọ ṣègùn torí gbogbo tẹ̀sán látàárọ̀ bàbá ó lè máa rò kí gbogbo ẹ̀ gbẹ́ òkè mi lọ́kọ̀ kì í tí kí ọ kọ́rọ̀ bẹ́ẹ̀ mọ̀ bàdà rúnù mi ni mo sì wá lé àwọn ọmọ tí bẹ́ẹ̀ bára kì í láyà wọ́n wá lé wọn láyà ni gẹ́gẹ́ bí ọ́fíìsì mi gbogbo yẹn náà ló ti gbọ́ òun nísìn gbogbo tẹ́sán bọ̀ látàárọ̀ ọ̀rọ̀ ọmọlẹ́ sọ ẹ̀ tí sọ̀rọ̀ sùlù ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ni méjèèjì lèyẹn máa ní tán fi máa pè yẹn lẹ́sìn ìmọ̀ pọ̀ nílẹ̀ Yorùbá ni kò sẹ́sìn bẹ́ẹ̀ kò sí wá kò sí wá ibi tí ọba ti sí wá ẹ̀ mọ́ sọ fún wọn pé wọ́n lẹ́sìn bẹ́ẹ̀ gbogbo tá a sẹ̀sẹ̀ ń dìde tá a ṣe dìbáwò fún bàbá wa Mọ̀lánà Sheikh Muhammad Habibullah lónìí yìí èyí tó jódodo ọ̀rọ̀ níbẹ̀ tí mo fẹ́ kí gbogbo ayé ọgbọ́n bẹ̀ ni pé àwọn tẹ́yìn sọ fún náà mọ̀ wọ́n mọ̀ òdodo wọn ò rẹ́dì láti tẹ̀lé ni ìdí àwọn ajókòó kálukọ́ tẹ̀lé bàbá tòní ìrísìírísìí kéèyàn ráyè láti máa fọ́ kọ́lẹ̀ ẹlòmíì bẹ̀ wà láì kéta ni ẹlòmíì yìí gángan tí wọ́n tẹ̀lé bàbá tòní ìbínú ìlú yìí ní bẹ̀lẹ́bẹ̀ ìbínú ìlú tí mo jòkó yìí wọ́n fẹ́ kókò tiwa kó wó ká máa tẹ̀lé tiwọn lọ ẹ máa tí ìwé yìí jù mí lọ ọmọ nínú nǹkan dákẹ́ o ìfẹ́ kó lù rẹ gbogbo àwa ń bẹ̀ yín gbogbo gbà èmi yìí ló gé ìmẹ̀dí àmà bẹ̀ yín bí ọmọ tútù ìpẹ́ sí bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tí a bá tún gbé jáde ẹ̀ tó yọ síbò mi bí bàtà àgbà ẹ fẹ́ mọ̀ pé orí ọlọ́sìn fún mi pẹ̀lú bàbá Mọ̀lánà Sheikh Muhammad Habibullah ìwà tí wọ́n ń bẹ lọ́wọ́ kálukú yìí náà wọ́n wá yọ ọ́ yẹ pẹ̀lú ọ̀rọ̀ ọmọ àtọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lo ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lọ lè ṣe camouflage wọ́n sásá bẹ́ẹ̀ wọ́n náà mo tún rí right of kátẹ́nì kan sọ nísì tí wọ́n wí pé yìí bàbá tó ṣe kiri lánàá kò ṣe báyìí bàbá tó ní ìdá eré ẹ̀ lọ́dàrú ṣé bí ẹ̀yin náà bẹ́ẹ̀ ti ṣe lánàá lẹ́sẹ̀ lónìí sí bàbá bàbá ti ṣe lánàá lẹ́sẹ̀ lónìí ìjọ tẹ̀ ń bá ara ìmọ̀ ṣé ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti gbá o tọwọ́ yé ti tẹ̀ kìíní nígbà tọwọ́ yé tẹ̀kù dàtọ́ ní sẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti ṣe. bí bàbá àtàlẹ́ náà bá ń bẹ lónìí yóò ṣe jù báyìí lọ yóò ṣe tí Sheikh Muhammad Habibullah ti ṣe yóò ṣe jù bẹ́ẹ̀ lọ òdodo ni ẹja sọ òkùnkùn oníkù oyinú ọmọ mọ̀nù sẹ́nu àtẹ́yìn náà hù ní òní yìí ṣé bá nílò bàbá yín náà hù lánàá tẹ́ẹ̀ fi retí pé bàbá bá padà sí àná èyí ni òye mi ò ẹ̀dá kù tẹ́ wá bẹ̀rẹ̀ Facebook jẹ́ bàbá wa gbọ́dọ̀ sọ kẹ́ni mọ̀tà kò sọ tọ́jà yín lójú wọn. ẹ máa sọ bẹ́ẹ̀ ti ń jagun lọ èmi lógun ni ẹni èso ẹ máa jà lọ àwa láyé ń jẹ insha Allah wallahi sọ bí láyé láti láyé ogun tẹ́ ń lọ yẹn àwa láyé ń jẹ kì í sẹ́yìn
owó tẹ̀ ṣe bó bá ti kó ìrísí ọ̀kọ́ tó gbé síbẹ̀ ní ìjọba bú mi ni. yóò gbé síbẹ̀ ẹni tí ò nílò ẹni kó lè mọ yẹ ni àwọn tó wá dára padà ẹgbẹ́ àwọn ọmọ wa ẹ wò àwọn tí ń bá sọ̀rọ̀ yìí lónìí àwọn tí wọ́n ti kọjá 50 years ni nígbàtẹ́ ibi tẹ́ bára yín dé báyìí níjọ́ tẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ yóò tún wa náà ni nínú ẹ tó kìlọ̀ fún yé mi yìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti get out of the hand báyìí níjọ́ tá àkọ́kọ́ jòkó nílùú yìí lẹ́yìn pé bó lọ̀rọ̀ yìí àti ní kọ́ kọjá rẹ̀ àwọn àgbàlagbà tàbí ẹgbẹ́ ní jẹ́ tó lè kíkọ́ yìí èmi ọ̀rẹ́ ìyá ti dà ẹnu àwọn àtàwọn ẹgbẹ́ àmọ̀ bíjà ìṣe bẹ̀rẹ̀ o ìkìlọ̀ tí mo ṣe fún yín àwọn náà ti wá rí ní ìsìnkú agbára wọn ká mọ́ ọlọ́dákẹ́ wọ́n lọ dákẹ́ wọ́n rí pé ogun yìí ti fẹ́ máa gbé nǹkan mi lọ àwọn ọmọ tí wọn mọ̀ táwọn ogun yìí ti bẹ̀rẹ̀ lẹ́sìn wọn ti àìjáde wọ́n lè lómi òun lò ní fi ṣe bísínẹ́sì ni wọ́n láwọn sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn wo lẹ́ ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn wo lẹ́ ń sọ wàláhì yàrá yàrá lẹ̀ pa níbi mùtámọ̀ yìí náà làṣírí ti tú èyí wá sọ bẹ́ẹ̀ yàrá àwọn ẹ̀ṣọ́ ara yìí ẹ̀ṣọ́ ara yìí o especially wọ́n mú ti wá sọ ara rẹ̀ wàláhì ogun tó bẹ̀rẹ̀ wọ́n kọ́ rẹ̀ yẹ. kutiba alaykumul qitalu wa huwa kurhun lakum wa asa an takrahu shay'an wa huwa khayrun lakum wa asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum wallahu ya'lamu wa antum la ta'lamun. a nífẹ̀ẹ́ àwọn kan bẹ́ẹ̀ tá à ń bọ̀ wọ́n ti wọ́n òdodo lónìí bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ yìí ti fẹ́ máa bàlú ajé yìí àwọn ọ̀fẹ́ bàlú ti jẹ́ o tẹ́ ẹ bá fẹ́ máa dáwọ́ láti ẹ̀ máa lọ́tọ̀ ẹ sọ̀rọ̀ ayé ẹ̀yà aláwọ̀. kutiba alaykumul qitalu wa huwa kurhun lakum. gbogbo ẹ̀yin tá a fẹ́ náà ẹ máa la yín bẹ́ẹ̀ àrífín yìí pọ̀ ẹ kìlọ̀ fún ti bẹ̀ dí àyín ẹ kìlọ̀ fún ẹ rí pé lájọ́ ti ti sọ̀rọ̀ fún àmì ọ̀dà pẹ̀lú ni wọ́n fọwọ́ nínú ẹ sọ ara yín kàràkàrà yín sèkìlì ìpọ̀. kutiba alaykumul qitalu ogun tẹ́ ń fà yín wa huwa kurhun lakum. àwọn ẹgbẹ́ jà o tọ́lá àmọ́ pé kò ní ní bìsì tọ́da. wa asa an takrahu shay'an wa huwa khayrun lakum. ẹ̀yin náà ilẹ̀ tó fẹ́ dé àwọn alábàdàn wọlé àwọn ti lọ́mọ yọra wọn. nígbà tẹ̀lé pàmò ayọ̀ ká wa ẹ̀ lọ ilé parapọ̀ máwọn bàdàn ní máàdìbàdàn wọ́n ti yọra wọn. ẹ̀yin ará àwòṣe òṣòlá ká ìdáre ni. wa asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum. kẹ́yìn náà wá ṣe bí wọ́n ti ṣe bàdàn yẹn ẹ sọ ara yín billahi la ilaha illa huwa ẹ sọ ara yín. press conference yìí tẹ̀mí ń ṣe yìí ẹ sọ ara yín ẹ bára yín sọ̀rọ̀ àwọn tá à ń bọ̀ wọ́pọ̀ ní kí ni o níbẹ̀ wúlígáàsì kan fi ń sàfà bíbí tí wọ́n bí àwọn àrè ló ti kárọ̀ báyìí o kò sí tí bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ lè fi dẹ́rù bà wá ẹ sọ ara yín ẹ pé mú tí ẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń sọ yìí ṣe kí ni o ti pọ̀ jù ó ti pọ̀ jù ẹ má jẹ́ ká ṣe ara gbọ́ àná wa lẹ́sìn èmi fẹ́ máa ń bẹ̀ torí náà wàláyà òwe bẹ̀rẹ̀ ogun àmọ́ ẹ̀jẹ̀ ni wọ́n sọ fún yín ẹ má jẹ́ ká bá nǹkan jẹ́ tá à ní lè jòkó wájú ọlọ́run jọ tójú ọmọ wa ti wá báwọn alábàdàn ti bẹ̀rẹ̀ àwọn yìí sí tí wọ́n jí kí ogun ó ṣe kí ni ó mí sóye ẹ̀yin náà bá ti ṣe ti ń bẹ̀ ẹ̀yin lẹ́ wá lọ nímú tí ìwọ yìí náà òun ni wọ́n lọ gbogbo olúkàkí àrídé dé Ògbómọ̀ṣọ́ ìyàwó àgbà àwọn náà Ògbómọ̀ṣọ́ àwọn ọba nùtà báwọn pẹ̀lú Ìlọrin fàkàkà yìí kò sí nùtà ìlú tó rẹ̀spẹ̀tì wa táà náà rẹ̀spẹ̀tì wa Ògbómọ̀ṣọ́ jẹ́ kan bẹ́ẹ̀ ọlọ́ọ̀fà wọ́n bọ̀dí wọ́n fi ìwé ìsọfọ́sẹ́ lóye sọ ara rẹ̀ nébọ̀ wa ni wọ́n àti bá wọn jà lánàá o. kílẹ̀ wa gan lẹ́yìn wa ìní sọ fún yín ẹ̀ sọ fún ẹ̀sìn ní mi ní kì í sọ̀rọ̀ ẹ̀sìn títí dọ̀la mò ń sọ fún yín pé díẹ̀ fà kì í sọ̀rọ̀ ẹ̀sìn irú kí ni bẹ́ẹ̀lẹ̀ yìí ti ò sí ilẹ̀ Haúsá ẹ sọ fún mi ó ní bí ẹ ti gbé ẹ sọ orú Áfíríkà ti bẹ láàrin ti ní tí ò sí ilẹ̀ Haúsá bẹ́ẹ̀ ni babalá gẹ́gẹ́ o tẹ́yìn wò yìí wàá sàrà tukiri ìhùṣẹ́ yá ni fọwọ́ akẹ́rù lápò. wàá sàrà àìtàkìràhù ṣẹ́yàn wàá kẹ́rù ṣẹ́kùn wàá sàrà tòhìbù ṣẹ́yàn wàá wàá ṣàrò lakum wàláhù yà. ẹ̀mí ẹ̀ lómi kọ́ àwọn nísìnyí
ọkọ̀ bàbá lágége ọbẹ̀ lè mú bàkó fi pa ẹ wá sọ àwọn ọmọ kéékèèké nù lára wọn bẹ́ẹ̀ ni wàláì tí bàbá bá lọ táyà mọ̀ kó fọwọ́ akẹ́rù lápò ẹni tó lè rọ́ọ̀nù yín náà ní rọ́ọ̀nù yìí o. èyí tẹ́sí wọn fẹ́ lónìí wọn ẹ padà yí pé ìfẹ́kùfẹ́ ni wọ́n máa ṣàrò lábọ̀ gbogbo tí ó bá dàlúrú ẹ wò nísì ẹ tún bá bọ̀dẹ̀ ẹ tún lọ lè gbé gúnmí wá ṣé ẹ fẹ́ mọ̀ jù wá lọ ni. wọlé Yorùbá ẹ fara lé ilẹ̀ fẹ́ràn rẹ̀ mọ́ ọmọ ìyá yín táwọn pẹ̀lú àwọn bàbá yín jọ sẹ́pọ̀ lánàá ẹ wá pé yín dẹ́sẹ̀ ní ìṣègbà ní látọ̀dún wo ẹ dákun nọ́ńsẹ̀nsì tẹ̀sí ń bẹ̀rẹ̀ dàdú. gbogbo àwọn táṣì dìde sí wa yín nísìn ọmọ mọ́ríkàsì lẹ́nu mi ọmọ mọ́ríkàsì ni ẹ lè yọkùnrin ẹ̀jẹ̀ yìí ìdẹ́ ẹ̀ràn àmọ́ o bó bá dàrú mọ́ àwọn kékeré lọ́wọ́ kò dàrú mọ́ wa lọ́wọ́ ẹ̀yin tẹ́sí ń gbà bòdì fún wa nínú ilé. ẹ dápẹ́ má jẹ́ káwa àgọ́ bá a dá sí ẹ fà ọmọ yín náà bòdì ẹ̀yin àníbẹ̀ má jókòó tẹ́tẹ́rẹ́ o ẹ má jẹ́ àdàlú gbogbo nǹkan ṣe yìí gan ìfọ̀kànbalẹ̀ lọ́jà káwá fọ́ba gbogbo abẹ́rẹ́ náà jáde kọ́ ọmọ buwa gbogbo náà jáde wàláì mo búra ní ọ̀dọ́ náà mo sọ fún yín nù àwa ti bẹ̀rù gba àwọn ayé jẹ subahana rabbika. If this message brought you value, help us reach more people. Subscribe say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.